Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́ léyìí o. Mo kí wa ní ìlọ́kùnrin, mo sì kí wa ní ìlóbìnrin. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire tó wà lókè òkun àti èyí tó wà ní ìgbèrí ọ̀sà. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan. Ká jọ jàǹfààní ìtumọ̀ àlá yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọnù látàrí àìmọ̀kan. Wọ́n fẹ́ bá wa sọ ọ̀rọ̀ díẹ̀ ráńpẹ́ lórí ọ̀rọ̀ bàtà. Bàtà jẹ́ ohun àmúyangàn, ohun àmúṣefáàrí. Ó jẹ́ nǹkan ààbò fún ìrìnsẹ̀ ọmọ ẹ̀dá ènìyàn. Mo kí gbogbo ẹ̀yin ìyá o, gbogbo ẹ̀yin abiyamọ, mo kí yín. Abiyamọ ọkùnrin ń bẹ, abiyamọ lóbìnrin ó wà. Gbogbo ẹ̀yin ọ̀dájú lọ́kùnrin, gbogbo ẹ̀yin ọ̀dájú lóbìnrin, mo kẹ́yìn náà. Oníkálukú ni ó jèrè sí ọwọ́ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti pàdánù ògo rẹ̀ látara bàtà. Ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà náà ló sì ti pàdánù ògo rẹ̀ látara bàtà. A sọ ewu tí ń bẹ lára bàtà, a sì sọ ìtumọ̀ àlá tí ń bẹ lára bàtà. Ẹ máa bá mi ká lọ. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ máa bá mi bọ̀ wá. Ìpínlẹ̀ alágbàgbé níwájú Olúwa, ọ̀rọ̀ dídí di ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọ́hùn. Òrìṣà ńlá ọlọ́mọ òrìṣà rere o, dá mi lóhùn ọjọ́ ńlá, òrìṣà ńlá wọ̀ sẹ̀rẹ̀ igbó. Bàtà, bàtà, bàtà. Mo bẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ o, pé abiagbá o, ẹ̀yin abiyamọ olójú àánú. A kì í mọ̀ tí ẹ bá fẹ́ bá ọmọ wí, ẹ má jẹ́ ní ó bí yín débi pé ẹ fi mú bàtà ẹ máa fi lu ọmọ. Ìbáà jẹ́ bàtà tuntun, ìbáà jẹ́ bàtà tí wọ́n ti ń wọ̀, èèwọ̀ ni. Torí pé ìṣẹ̀dá ẹnìkọ̀ọ̀kan ó léèwọ̀ tiẹ̀. Àwọn èèwọ̀ kan wá ń bẹ tó jẹ́ pé gbogbo ìṣẹ̀dá ló bá wí. Nínú rẹ̀ ní ká máa fi bàtà lu ẹ̀dá ènìyàn kódà. Bákan náà nínú rẹ̀ náà ní ká mú ìgbálẹ̀ ọwọ̀ tá a fi ń gbálẹ̀
ká fi lu ọmọ kò dáa ó di mélòó ṣé àwọn pé ọwọ́ tá a fi ń gbálẹ̀ kò dáa ká máa fi gbá orí ibùsùn wa ẹ máa fa ogun sínú ayé ẹ̀dẹ́ ènìyàn. bákan náà ọ̀rẹ́ tí wọ́n fi jà lẹ́yìn egúngún àìtọ́jú ẹ̀ sílé máa fi lu ọmọ o ó léwu o ọ̀pọ̀ lọ bẹ́ẹ̀ jàrá láti máa fi lu ọmọ. kódà ká yọgi nínú àrò ká máa fi lu ọmọ ó di mélòó. ọmọ orogún tá a fi ń ro ẹ̀kọ́ tá a fi ń ro àmàlà kódà láti máa fi lu ẹ̀dẹ́ ènìyàn. mo fẹ́ ka díẹ̀ fún wa ní sísẹ̀ǹtẹ̀lé ọ̀pọ̀ lọ bẹ́ẹ̀ o. aṣọ tá à ń wọ̀ ṣòkòtò ní aṣọ ìbora ní ká máa fi lu ẹ̀dẹ́ ènìyàn kódà ewu ni nínú ìrìn àjò ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn. tí wọ́n bá fi bàtà lu ènìyàn yìí máa fa òṣì wọnú ayé ẹni yìí máa gbọ́n ògo ẹ̀dá a máa gbọ́n dànù. kí ni wọ́n á wí àní ọkọ́gbọ́n ṣe rí ọgbọ́n ohun tó sọnù ni èèyàn máa ń wá kiri ní o. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tọ́lọ̀ míì lọ́ọ̀ fi ju rẹ̀ sínú ìdè tí wọ́n bá wá jura wọn sínú ìdè tán wọ́n á máa wá prayer point káàkiri. ẹ wá o ẹ wá gbóhùn agogo yé kọ́gókọ́gó lóhùn agogo kọ́gẹ̀kọ́gẹ̀ la máa ń gbóhùn àjà o. aráyé ẹbọ ká wá gbóhùn òrìṣà o òrìṣà ìdílé ni. aláṣẹ òòjọ́ agbélémọ̀ bí ogun òṣùwọ̀n àwọn àgbọ̀tàn ń kí ọ lóde ìrànjẹ wọn délé tẹkùntẹkùn ọmọ lára òrìṣà ńlá òṣèré ìbò. takọtabo ni ọ akọ ń gbénu abo abo ń gbénu akọ ojú akọ méjì ojú abo méjì bẹ́ẹ̀ wọn kì í ṣojú mẹ́rin ojú kan ṣoṣo lórí kábí ń wọ́ ọmọ rẹ̀ lókè ọ̀run òrìṣà ńlá òṣèré ìbò. bàtà tí èèyàn bá sọ bàtà nù lójú oorun tí wàá ń wá kiri èèyàn sọ bàtà nù lójú oorun tí wàá ń wá kiri àkọ́kọ́ ká gbé láti bi ẹsẹ̀ bàtà kan ó lè díẹ̀ pàápàá tó bá jẹ́ pé ẹsẹ̀ ọ̀tún ni ẹ̀rí ẹni tó jẹ́ ẹni tó fọkàn tán ẹ máa gbọ́ Yorùbá mi dáadáa ẹni tó nífẹ̀ẹ́ sí ọ̀gbọ́ bóyá lọ́kùnrin ni àbí lóbìnrin ni ń tọ̀hún èèyàn pàdánù rẹ̀ èèyàn kún fàdúrà dáadáa ni tí a bá lárú àláyé tí ọkùnrin bá ń la bóyá òun rí i pé ẹsẹ̀ òsì bàtà rẹ̀ lọ sọnù wá ń wá kiri a máa ṣokùnfà kí aya ẹni ọkọ ni tàbí kíkó ọjà ọ̀tá rẹ̀ gbà mọ́yàn lọ́wọ́ àlábáyé yìí máa jẹ́ kó orí ńlá kọ́ bọ́ mọ́yàn lọ́wọ́ ni àláyé ẹ gbọ́ mi tó bá wá jẹ́ pé àgbàrá òjò ló gbé e lọ gba bàtà mọ́yàn lẹ́sẹ̀ ọlọ́run gbogbo ọjọ́ ta ti gbogbo sẹ́ta ti fàárọ̀ ọjọ́ wá sí ọlọ́run má jẹ́ á pàdánù rẹ̀ oore gbáǹkọ́gbì kan bọ́mọ́yàn lọ́wọ́ ọ́ ṣàdúrà náà ni pé ọlọ́run ò oore tí gbomijé lójú ẹnu tí tó bọ́ sọnù ọlọ́run má jẹ́ ó tọ́ sí mi
ọ ṣàdúrà lórí ẹ̀ dáadáa. téèyàn bá wá wọ bàtà oríṣi méjì lójú oorun tí ò papọ̀ ọwọ́ bàtà méjì lójú oorun kò papọ̀, tàbí kó jẹ́ pé bàtà tó wọ̀ àwọ̀ kan náà ló ní o ṣùgbọ́n kì í ṣe sáìsì kan náà, ẹ gbọ́ mo wí, ká jẹ́ pé irú ẹsẹ̀ ọ̀tún ó jẹ́ size 40, ẹsẹ̀ òsì ó jẹ́ size 30, ẹyẹ ìjẹun wí ní Faransé. bó ní ṣe wí o torí ń gbọ́ Faransé dáadáa. bí ká sọ pé 40, ká sọ pé 40 ẹ̀jẹ̀ ń wí ní Yorùbá tó yé mi. ká sọ pé ẹsẹ̀ ọ̀tún ọjọ́ 40, ẹsẹ̀ òsì ọjọ́ 30 kéèyàn wọ̀ àwọ̀ kan náà ló sì ní ọ̀tọ̀ nítumọ̀ rẹ̀ o. ká tó jẹ́ pé ẹsẹ̀ tó wọ̀ síra wọn àwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní ṣùgbọ́n kì í tún ṣe sáìsì kan náà, ọ̀tọ̀ tó nítumọ̀ rẹ̀ o. ẹyẹ máa bá mi ká lọ bóun láà sì mọ̀ túmọ̀ rẹ̀. Ìjà ńlá ọlọ́mọ òrìṣà rere o, láti yí tèmi gbólúwa o. Kò ní ká tó ní jìnnà tún bímọ kan jòjò lóòkìndò lóríire. Òrìṣà ńlá ọlọ́mọ òrìṣà rere o, láti lóhùn ọjọ́ ńlọ, òrìṣà ńlá ọ̀sẹ̀rẹ̀ ìbò. ẹ̀rí kéèyàn wá wọ bàtà tí èsì sáìsì kan náà àwọ̀ rẹ̀ jọra wọn, èèyàn sì wọ̀ méjì àwọ̀ rẹ̀ ò jọra wọn. sórí èyí táwọ̀ rẹ̀ jọra wọn ìkíní kejì sórí ìtumọ̀ tí ń mú wá àgbèrè ni, àgbèrè ni. bóyá ọfẹ́ òun bí fírẹ́ǹdì ẹni tí kìí ṣe lédè rẹ tàbí tí ètí ẹ sọmọ ìlú rẹ, tàbí kó jẹ́ pé ẹni tẹ́ ẹ jọ gbédè ara yín òun ló ń bí fírẹ́ǹdì, aláàkìlọ̀ ni. ọ̀rẹ́ mi ìwọ tó lálàyé aláìkìlọ̀ ni o, lọ ṣọ́ra fún àgbèrè, lọ ṣọ́ra fún àgbèrè tí ìfini ṣẹ̀sín tí sì kó ìparun bánú ayé ẹni. ọlọ fọwọ́ rẹ̀ gbégbékúgbé, tó bá fọwọ́ rẹ̀ gbégbékúgbé tiẹ̀ ní ọ̀dà o, aláìkìlọ̀ ni. nǹkan tó ń ṣe tó mọ̀ pé wọn ò gbọ́dọ̀ ka ọmọ bẹ́ẹ̀ yá tètè sá kúrò bẹ́ẹ̀, aláì ń kìlọ̀ fún ọ ni. jáwọ́ níbi ohun tó ń ṣe tí ọ̀dà. ọ̀wọ́ jáwọ́ torí kọ́ má bàa kàbùkù ayérayé, òun làláyé ń wí fún ọ o. yà tètè jáwọ́ kọ́ má bàa kàbùkù kọ́ má bàa tẹ́. ohun tí ṣẹ̀dá rẹ̀ ọ̀fẹ́ òun lọ́ọ́ ra wọlé tí ó mú ọ kàbùkù tó sì tẹ́ tọ́ta rẹ̀ ò ní bọ́m̀bẹ̀ láéláé, òun làláyé ń wí. tọ́ba wá jẹ́ pé èèyàn bá ra bàtà tuntun méjì, ó ra bàtà tuntun inú rẹ̀ wá ń dùn tọ́ ọlọ́run olódùmarè yóò kọ ẹ̀ ní gógó fún wa. kò dáa kéèyàn máa ra bàtà tuntun lójú oorun, kò dáa rárá. ọlọ́run ò ní í ṣe wá lẹ́lẹ́mìí kúkúrú, ẹlẹ́mìí gúgùn lọ́lọ́run ó ṣe gbogbo wa. tí wọ́n bá wá kọ́ bàtà àlòkù fún yàn lójú oorun kọ́ kí ni ìtumọ̀ rẹ̀? gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ayé ò ní ta òsì fún yín ní.
òsì ni o. Ayé ò ní kó bàtà àlòkù fún gbogbo yín lójú oorun o. Tó o bá ti ń lárò àláyè tílẹ̀ mọ́ wọnú àwẹ̀ lọ àbí kó lọ ṣe sàárà. Tó o bá mọ sàárà tó ṣe bàtà tí wọ́n gan lò kù tó jẹ́ bàtà rẹ ṣàdúrà sí kọ́pọ̀ kọ́ wá sàmì sí bàtà yìí. Bó ló ti sàmì sí là á lọ́bẹ láàrin là kíní lọ́bẹ là kejì lọ́bẹ lọ́ọ́ dà sórí àkìtàn. Àlá tí ìṣẹ̀lẹ̀ láyé o àlá tí ìṣẹ̀ni. Ẹni tó fẹ́ ṣe jàǹbá yìí fún ọ yóò wá tó bá ti gbé jàǹbá yìí wá ọkàn máa rẹ́rìn ní kété pé Olódùmarè yóò fi bí àṣírí tó ti fẹ́ ṣẹlẹ̀ Olódùmarè yóò fi hàn ọ́. Ìgbà tó ti ta òfò rẹ̀ dànù ọ̀dọ̀ ẹ̀ náà ni wọ́n padà sí. Yóò máa wá yà lẹ́nu pé àbí oògùn kan kàǹkà ló lò ní àbí ẹnìkan ti sọ fún ọ tẹ́lẹ̀ ní. Aláìní ọ̀nà tí àwọn ẹni bí fi gba ògo ẹni bẹ́ẹ̀ ni wọ́n á máa fi gba ògo ẹni. Ayé ò ní gbògo gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi agbára Èdùmàrè. Ọ̀rẹ́ mi kìí ṣe pé kéèyàn jẹun lójú oorun nìkan láyé fi sọni sínú ìdààmú rárá o, ọ̀nà pọ̀ o táyé fi gbògo ẹ̀dá o. Ṣé àbọ̀ pé bẹ́ẹ̀ lómi bá ti ní ìbálòpọ̀ lójú oorun àbí wọ́n ń jẹun lójú oorun yóò wá ka yá òkè yóò ní yé ayé òun o èyí tó burúkú jù bẹ́ẹ̀ lọ. Káyọ̀ kó bàtà àwọ̀kù fún yàn lójú oorun ìṣòro téèyàn bọ́ mbẹ̀ dójú ayé ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi gbogbo etí tó bá gbé tò yìí àní ayé ò ní bọ́ bàtà fún yín lójú oorun. Ayé ò ní bọ́ bàtà fún yín lójú oorun. Àlá tí ò dáa ni. Tó bá dọjọ́ mi àá máa tẹ̀síwájú lórí bàtà part 1 lélẹ́yìí o. Mo fẹ́ kí ẹ farabalẹ̀ gbọ́rọ̀ mi yìí. A kì í bá a mọ̀ ẹ lè darapọ̀ mọ́ wa ní WhatsApp group. Gbogbo WhatsApp group ta ní ọjọ́ 21. Life Spiritual Solution 10. Olómi tútù ọba ìràwọ̀ ọjọ́ 11. Ẹ wá gbọ́ o. Ṣùgbọ́n extra group kan wà tó jẹ́ pé Home Spiritual Solution lòun jẹ́. Eléyìí ò sí fún general, privacy ló wà fún. Ìwọ tó fẹ́ máa béèrè ìtumọ̀ àlá rẹ̀ tá a sì máa sọ síbẹ̀ yékéyéké lẹ́sẹ̀kẹsẹ̀ mbẹ́. Àwọn eléyìí wà fún. Owó ló fi wọ bí ìyẹn tó o bá fẹ́. Ó máa sanwó síbẹ̀ lóṣooṣù ni. À á rẹ́gísítà ẹ̀ síbẹ̀. Ó máa sanwó oṣooṣù ni o tagbára rẹ̀ bá ka. Ṣùgbọ́n tó bá jẹ́ pé general group 21 yẹn lọ fẹ́ wọ àyè wà. Ṣùgbọ́n ó lófin o. Ẹ má sẹ́ndì sticker síbẹ̀ o. Ẹ má sẹ́ndì fídíò tí ò wúlò síbẹ̀ o. Ìwọ tó bá fẹ́ sẹ́ndì fídíò kọ́kọ́ pe admin tó wà nínú gúùpù yẹn pé ẹ jọ̀ọ́ ẹ wo fídíò yìí. Ṣé ẹ gbà mí láàyè kí n sẹ́ndì ẹ̀? Ṣùgbọ́n tó bá wọ̀ pé ìwọ ló ní fóònù ẹ̀ wọ́n lọ sì fowó ra dátà tó kàn sẹ́ndì ẹ̀ àti wá àti fídíò rẹ̀ lọ́wọ́ kan ni wọ́n yọ yín jù síta. Torí pé wọ́n ní ìlú tí ò sófin ẹ̀sìn ò sí mbẹ̀. Ẹ gbọ́ mi. Tọ́wọ́ bá sì ṣe birthday o gbọ́dọ̀ lòdù fọ́tò ẹ̀yọ̀ kan lọ pé ẹ ṣàdúrà fún mi. Ẹ gbọ́ má pè mí pé mo lálàá kan o sì má fi mẹ́sẹ̀gì lẹ̀ pé mo lálàá kan bá ń tún ìní dán lóhùn o. WhatsApp group tó wà fún títú àlá Home Spiritual Solution ọwà owó lọ́ọ́ sanwó bẹ̀. Ìjọba báyìí ẹgbọ́n mo wí dáadáa o àdára fún wa. Àwọn ètò wà nílẹ̀ fún wa fún àǹfààní gbogbo àwọn tá a ṣe kalẹ̀
èmi ni ọṣẹ àtúndè ni ọṣẹ ìyónú ni ìtọ́jú ara ni ẹni wọ́n fẹ́ gbà tọ́jú ara bóyá lórí ọ̀rọ̀ spiritual attack ni àbí lórí ọ̀rọ̀ iṣẹ́ ni àwọn kò wojú ọkọ látọjọ́ tó ti pẹ́ àmọye tó láti fi kalẹ̀ fún ọmọ èdè ènìyàn ẹ máa lọ ṣe yóò sì wúlò fún wa lágbára Ọlọ́run gbogbo ohun tẹ ẹ bá ṣe ń bẹ yóò tún ààyò kù ẹ máa lọ ṣe ọwọ́ ayé ò ní tẹ̀ wá àdúrà ẹnu yín làwọn fẹ́ ẹ sá máa ṣàdúrà fún wa ẹ wá fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò yín Ọlọ́run lọ́ba tó mọ kọ̀kọ̀ àti gbangba òye ló fi hàn àwọn ẹ̀dá ènìyàn ẹ kàn sí wa ọ̀sánwó tí a bá bẹ̀ wá ń ṣẹ́ tó bá jókè òkun tá a bá parí iṣẹ́ yín owó tá a fi gbé fún DHL ẹ̀yin lẹ́sàn-án tó bá jẹ́ pé torí bí orílẹ̀-èdè ṣe dà nísìnyí tọ́ ẹ bá fẹ́ ká bá yín gbéṣẹ́ yín fún DHL ó gbé wá bá yín Kánò lẹ́ ń gbé ni Mẹ̀ndúgùrì lẹ́ ń gbé ni Port Harcourt lẹ́ ń gbé ni àwọn tá a ti gbé fún tó jẹ́ pé interstate wọ́n lè jẹ́rìí sí iṣẹ́ yín wọ́n gbé wá bá yín lẹ́nu DHL ẹ̀ ń sanwó rẹ̀ ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ àwọn DHL ọ̀rọ̀ tó mú sẹ́ńgì lọ́wọ́ díẹ̀ ni ṣùgbọ́n ọ̀tún ní DHL ọ̀fọ̀kànbalẹ̀ tó kẹsọ̀ yìí pé kálọ̀bà yín gbé fún onímọ́tò lọ torí wàhálà tá a máa ṣe lórí ọ̀rọ̀ àwọn onímọ́tò ọ̀pọ̀ iṣẹ́ yìí wọ́n máa rí mọ́ra wọn lọ́wọ́ ká ṣùgbọ́n DHL ọwọ́ kan ó gbé wá bá yín nílé tọ́ ìyọba kálukú ń bẹ̀ ni ẹni wọ́n bá sì lẹ́bí rẹ̀ tí ó wà bá gbà bá àláìfí òṣìjẹ́ nìyẹn á dára fún wa o nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí general WhatsApp group bó sì jẹ́ pé ti privacy náà ni nọ́mbà tẹ lè fi join síbẹ̀ ẹ mọ̀ pé mo ti là á fún wa pé kì í ṣọ̀fẹ́ o home spiritual solution ó yàtọ̀ sí life spiritual solution tó àjẹmfin nọ́mbà alẹ́ +23480 3298 3298 ẹni tó bá fẹ́ wọ home spiritual solution tí mo ní èèyàn máa fi béèrè àlá òun nìyẹn owó lọ́ọ́ sanwó bẹ̀ ó sì lè lo nọ́mbà yìí náà ká fi sẹ́ndì líǹkì sí ọ àìsẹ́ndì líǹkì sí yẹn níbi tí home spiritual solution ṣùgbọ́n ti last spiritual solution àìmọye èèyàn lè sẹ́ndì líǹkì sí torí pé iye èèyàn tó bá wà nínú home spiritual solution mo fẹ́ mọ iye wọn á dára fún wa ọyẹ tún nọ́mbà gbàlẹ́ kan sí +23480 3298 3298 +23481 33 155 111 +23481 33 155 111 ẹgbàá kan sí +23480 890 38658 +23480 890 38658 ó tún kù kan +23481 86 86 9899 +23481 86 86 9899 jábà pé gbogbo àwọn nọ́mbà yìí tí ò lọ ẹ pè mí lórí nọ́mbà àtàkọ́kọ́ 3298 3298 yẹn ẹ jẹ́ fún yín ní nọ́mbà Benin nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 ẹgbàá kejì +229 54 65 1929 +229 54 65 1929 gbogbo nọ́mbà yìí ẹ bá ní YouTube adára fún wa o yọ̀yẹ̀ wa o kò ní yẹ̀ lẹ́ o ẹ dákọ̀ ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa o tiwa ò ní ṣòro sí o ìyẹn ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọjọ́ rí Facebook ni ẹ search fún mi ẹ rí Lukman Ayédáre tàbí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ire o ire kàbìtì.